Nítorí ètò ààbò lọ́sùn, Gómìnà Adeleke fẹ́ ṣàtúntò Àmọ̀tẹ́kùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke ti kọ̀rọ̀ ojú sí bí àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn kò ṣe ṣe ojúṣe wọn dójú ìwọ̀n lórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adeleke fi àìdùnnú rẹ̀ hàn sí ìkùnsínú àìgbọ́ra-ẹni-yé fífi ààyè gba àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pẹ̀lú àwọn alàgàtà mìíràn láti ráyè wọlé àti àwọn onírúurú nǹkan míì tó ń ṣẹlẹ̀ láàrin àwọn Àmọ̀tẹ́kùn Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà Malam Ọláwálé Rasheed ṣe sọ nínú àtẹ̀jáde kan, ó ní gbogbo àwọn nǹkan yìí ló ń ṣàkóbá fún ìṣọwọ́ ṣiṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò náà tó sì mú kí kùdìẹ̀kudiẹ bá ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ṣèlérí pé láìpẹ́ yìí ni àtúntò yóò bá àwọn ikọ̀ náà láti lè ṣiṣẹ́ papọ̀ tààrà pẹ̀lú àwọn ọlọ́pàá àti ẹ̀ṣọ́ aláàbò tó kù. Ó fi dá àwọn aráàlú lójú pé ìpínlẹ̀ àlàáfíà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba kò sì ní lajú sílẹ̀ kí ẹnikẹ́ni da àlàáfíà ibẹ̀ rú láéláé. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.